náà fẹ́. Naija network ti dé nìyẹn. Naija network ti dé nìyẹn. Naija network ti dé o. Kí ló wí? Kí ló sọ? Kí ló sọ? Mi gbọ́ kí ló sọ? Naija ni mo wà. Èmi náà mọ̀ pé Naija mo wà báyìí. Nẹ́tíwọ́ọ̀kì ní jáde mọ̀ pé Naija mo dé báyìí. Ọlọ́ba tún Nàìjíríà yìí ṣe. Ọlọ́ba tún Nàìjíríà ṣe o. Ọmọ mi nìyẹn jàre, à ń sọ̀rọ̀ èèyàn gidi, wọ́n sọ̀rọ̀ wèrè nígbà. Ìdílé bàbá tí wà làwọn wáyìí. Ọmọ fi sórí lẹ́jà. Ṣé bíyàn bá ní property l'Oshodi? Ṣé ní wọ́n ní property l'Oshodi wá fi wé ni? Ọmọ èmi wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní jàre. Ìyẹn lẹ̀ jàre fi sórí lẹ̀. Ìfẹ́ fi wèrè lẹ̀. Fi wèrè lẹ̀ jàre. Wo ẹ jẹ́ n kí àwọn tèmi kú lé jàre. Ẹ jẹ́ n kí àwọn tèmi kú lé. Ẹ kú lé Naija. Ẹ kú lé Naija. Alhamdulillah. Oshodi náà ń pè bí báyìí o. Oshodi náà ń pè bí o. Àbí wọ́n náà ń pè bí báyìí. Ẹgbẹ́ Oshodi náà ń pè bí báyìí o. Támínà nìyẹn o. Ẹgbẹ́ támínà ẹ̀. Oshodi náà ń pè bí o. Ẹ máa bá wa bẹ̀ Ọlọ́run àṣeyọrí lórí ààyè yìí o. Àṣeyọrí la béèrè o. Àṣeyọrí. Ibrahim ṣé ń bẹ polówó ọjà tí wọ́n ṣé ń bẹ polówó ọjà yìí. No mo kàn lọ sọ ni pé àwọn tó bá fẹ́ kọ́lé torí ìwọ ló ń ṣe báyìí lọ́wọ́ báyìí wọ́n yes tọ́ alhamdulilayi 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 rabbil alamin alhamdulilayi 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 rabbil alamin Àjọkẹ́ Sherifat oníbàjẹ́ fún ọmọ mi alálùbáríkà gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé wọ̀nyí la kí a ní kakọ̀ sáré ṣe short video yìí láti fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kò sí kékeré ìrìn àjò kíyàn gbéra láti inú yàrá sí pálọ̀ gan-an ìrìn àjò kan ní òru Nàìjíríà yìí pọ̀ gbàgbà kíkẹ́ òru yìí pọ̀ òye ẹgbà mi òru yìí pọ̀ ánkì yẹn dà ó wà ní mọ́tò bá mi get white tank ní ìjọ sọ́dọ̀ wọ́n get white tank òru yìí pọ̀ bá mi get white tank bá mi get white tank wa ọmọ Nàìjíríà yìí tutù díẹ̀ Ọlọ́run máa kó gbóná Wàsíù Àkànní you are welcome Ọlọ́run ṣàánú mi pẹ̀lú Nàìjíríà bá mi get white tank alhamdulillah Rẹ̀nsì Rẹ̀nsì ló ń pè lọ́wọ́ yìí ọjọ́ má bínú àwọn tèmi ti ń pè báyìí tèmi ń pè lọ́wọ́. ok mo ti drop fún bàbá Yaro. mo dání bẹ́ẹ̀. ok no problem mo ti drop èmi náà ti wà lóṣòdì mo ti ẹ̀ lóṣòdì báyìí ni mo jẹ́ lóṣòdì mo ti pe baba Kesh pé mo wà lóṣòdì bọ̀mí lóṣòdì kí n tó kó lóṣòdì no wọ́n wà pẹ̀lú ọ̀gá lóṣogbo lóṣogbo lọ́ṣùn jáde ọmọ ti fi wọn ṣá èmi náà jẹ́ ìdóṣòdì báyìí ni mo wà lórí life lọ́wọ́
ẹ má wọlé abẹ́bà pé kí ọ̀gá wa náà lábẹ́ kí wọ́n kú oríire ok ẹ jẹ́ ká kí ọ̀gá kú oríire náà mo wà lóṣèlú mo wà lọ́dọ̀ wa lóṣèlú ok ọ̀dà máa kó jìnnà jù pẹ̀lú nẹ́tíwọ̀kì Nàìjíríà yín yìí o jókòó síbẹ̀ jókòó báyìí tọ́ lẹ́ẹ̀kan sí alhamdulilayi rabbil alamin Isimade, you are welcome. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àfààní yuridul mari an yutahamanahu wa yaballahu ila man arada. Yuridul mari gbogbo ọmọ ẹ̀dá ló máa ń gbèrò an yutahamanahu lásìkò báyìí nígbà báyìí lọ́jọ́ báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí ṣùgbọ́n wayaballahu ila man arada tó bá wá wọn Ọlọ́run á ní ohun tó fẹ́ ṣe yẹn á ní kó wá sí ìmúṣẹ tó bá dẹ̀ wọn Ọlọ́run á ní kó má wá sí ìmúṣẹ. Ìrìn àjò tí mo rìn yìí Nàìjíríà tí mo wà yìí mi ò gbà lérò tẹ́lẹ̀ pé mo fẹ́ wá sí Nàìjíríà, mi ò ní plan pé mo fẹ́ wá sí Nàìjíríà because mo ní a lot of things lọ́wọ́ tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ l'Amẹ́ríkà so that but nígbà tí bá pé gbogbo ìrìn àjò ẹ̀dá ọwọ́ Ọlọ́run ló wà. Láàrin ká díjú ká lajú gbogbo ẹni tí àwọn olùgbò ní mọ̀nkí o láàrin ká díjú ká lajú thank you very much ẹ ṣé gan. So láàrin ká díjú ká lajú Ọlọ́run kádàrá pé máa dé Nàìjíríà láàárọ̀ yìí. Today is on the 6th of October 2023. Èyí ta ló ń pè mí yìí. Hello. Ẹ káàsán rọra. Hello. Mo wà lórí live program lọ́wọ́. Okay. So that nígbàdá pé ó ti wà nínú kádàrá Ọlọ́run kí n máa dé Nàìjíríà lénìí on the 6th of October 2023 ọjọ́ Friday a wà ní after 27 after 12 lọ́wọ́lọ́wọ́ báyìí ní Nàìjíríà. Gbọ́n pàtó wà lọ́wọ́ Ọlọ́run. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìrìn àjò kan ò kéré kí èèyàn gbéra láti balùwẹ̀ lọ sínú yàrá tó bá wùn Ọlọ́run á ní kí ẹ̀dá kó gbabẹ̀ dé àlùkìyámà. Ká má wàá sọ ní tó gbéra láti Amẹ́ríkà wá sí Nàìjíríà pẹ̀lú direct flight tí a wọ̀ kò less than 10 hours lójú òfurufú. Bí èèyàn bá wá délé láyọ̀ àtàlàáfíà àkọ́kọ́ ní kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo sọ pé yuridul mar'i an yutahamanahu wa yaballahu ila man arada. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run sọ wá dé Nàìjíríà láyọ̀ àtàlàáfíà. Isimade, mo rí kọ́ọ̀lù ẹ bó ṣe ń pè mí pé láìfù mo wà mi lè gbé kọ́ọ̀lù yẹn báyìí. Mi ò lè gbé báyìí pé láìfù mo wà lórí láìfù pẹ̀lú rẹ̀ tó ń pè mí. Tí bá ti ṣe tán, tí bá ti pass message ó lè pè mí, tí bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ kí mo sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. So that àkọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwa tọrọ ìkẹ́ fún Ànábì wa Muhammad. Ẹ̀rí bójú mi ti dọ́ọ̀lù mo ṣe ń bọ̀ láti airport náà lélẹ́yìí
mo ṣe ń bọ̀ láti airport wọ́n tó bá rí mi lánàá wá rí pé aṣọ tí mo fi post lánàá náà mo ṣe wà lọ́rùn mi ìmúra yẹn ò tí ì yàtọ̀ gbọ́nà tí rí so that òun ló fà tó tún tèdè báyìí torí pé iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí òun ni okùnfà nǹkan tó gbé mi wá sí Nàìjíríà wọ́n kí n tó lọ síbẹ̀ atọrọ ìkẹ́ ìgẹ̀ fún anabuwa Muhammad ajiwa asiu ẹni bẹ́ẹ̀ ni lójú ọlọ́mbà wa ṣe ìkẹ́ ìgẹ̀ fún anabuwa Muhammad ẹlẹ́ẹ̀kẹta àti gbogbo àwọn afáwa látòdì bàbá Sheikh Adam Sheikh Kamaluddin Al-Adabi àti Sheikh bàbá wa Sheikh Al-Abuwaji gbogbo àwọn afáwa náà láti látòkè délẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ni wípé ẹ jẹ́ kí n bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lánàá on the 5 Ajiwa Abdulrazak Decency you are welcome congratulations akú oríire tọ̀gá wa o mo bọ̀ lórí ẹ̀ o bàbá Decency mo wà lóṣòdì báyìí o ṣe wà ní támàkì bàbá Decency ẹ bá wà bẹ yẹ kí n mọ̀ mo wà lóṣòdì lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ pé támàkì mo wà báyìí ẹ pé mo wà lóṣòdì mo fẹ́ kọ́ bí àsìkò yìí bẹ ẹgbẹ́ olólùfẹ́ wa lórí èsì Abdulaziz Alolóhun àná tí mo wà l'Amẹ́ríkà mo rí póòsì màmá Alolóhun Jẹ́lílà wà you are welcome akóríire tọ̀gá wa náà mo ṣe ń bọ̀ lórí yẹn dáadáa mo rí fídíò tí ìyá Alolóhun ṣe lánàá nígbà tí mo lọ sí ọ̀dọ̀ Sheikh Labeeb Lágbàjì àtìgbà tí ìyá Alolóhun lọ sí court mo wá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n Ọlọ́run padà kádàrá kí n tó kó l'Amẹ́ríkà mo ti fẹ́ ṣe lánàá kí n tó kó l'Amẹ́ríkà ṣùgbọ́n Ọlọ́run padà kádàrá ọ̀rọ̀ díẹ̀ pọ̀ gan ti fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ wà Yorùbá ní kò sáyè gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ nínú ìgbà tí mò ń bọ̀ lójú ọ̀nà nínú yẹ́là òkò ní òyìnbó máa sọ pé ààyè wà kò wá sọ̀rọ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ mẹ́rin o ẹ̀yin tẹ̀ ń ṣe ń sáré tì mí nǹkan máa ṣe ẹ̀yẹ ní sùúrù o àbẹ́rẹ́ gbowó lé nìyí bá ti disturb mi máa lé yín o ọ̀rọ̀ yẹn kọ́ o ẹ ṣe sùúrù fúnra yín bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù mò ń bọ̀ lórí live program lọ́wọ́ sódà lórí ọ̀rọ̀ Abdulaziz àti màmá ẹ wò kọlọ́ngbà mi láàyè kò ń sọ̀rọ̀ tí mo lè wá sọ láàrin ọjà mi báyìí ọ̀rọ̀ tí máa jókòó títí tí máa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹni pé mo sọ mo ní àánú abiyamọ ṣe mí ìgbà tí mo rí fídíò màmá Alolóhun ṣùgbọ́n tí yóò bàbá ti ń sọ̀rọ̀ lọ tó bá tó dé ibi ṣùgbọ́n ọ̀rọ̀ tí kù lẹ́yìn ṣùgbọ́n ẹ̀ náà ń sọ ìhun tó wà lẹ́yìn ẹ̀fà wá ju èdè lọ wọ́n dẹ̀ ọ̀rọ̀ lé èèyàn gbọ́dọ̀ sọ ń ta ọ̀rọ̀ ọ̀ta èèyàn gbọ́dọ̀ sọ ń lé ọ̀rọ̀ yẹn kì í ṣọ̀rọ̀ bíbá mo kàn fẹ́ gbẹgbẹ́ tí mo ti sọ fún tẹ́lẹ̀ kí bẹ́ẹ̀ program tẹ wá ń pè mí Ọlọ́run padà kádàrá mọ́ lánàá Ọlọ́run padà kádàrá mọ́ olóògbé Ọlọ́run máa wáyé láti ṣe program yẹn lọ́nú mi dùn nígbà tí kò dúpẹ́ lọ gbogbo àwọn Islamic media tí wọ́n ń gbé story yìí bó ṣe ń lọ because àǹfààní tí media ń ṣe nínú ayé òkèèrè tí àwọn kan bá ń parọ́ fáyé ó dá púpọ̀ káwọn kan máa tú irọ́ yẹn gbogbo àwa Islamic media tí à ń gbé iṣẹ́ yẹn kọ́nà máṣálá gbogbo ilé san dáadáa àwa náà ẹ rí i pé mo ṣe fídíò mi kan lánàá tí mo ṣe ní mo ṣe fídíò yẹn ní April 14 nínú àwẹ̀ níjọ́ tí mo kọ́kọ́ ṣe ìkìlọ̀ fún Alolóhun ẹ bá lọ wo fídíò yẹn ẹ rí i pé tí mo tọrọ tí mo sọ náà ló padà ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí èmi lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ challenge èmi lẹ́ni àkọ́kọ́
tó kọ́kọ́ pé gbogbo mùsùlùmí pé jẹ́ ká dìde sọ̀rọ̀ yìí látara pé ó béèrè pé ta lọ́lọ́run. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa mùsùlùmí lórí ìfìmọ̀ṣọ̀kan lórí ọ̀rọ̀ náà. Gbogbo àwa Islamic media pátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín torí pé ẹ jẹ́ kí èmi gan ní rest of mind. Èèyàn kan kì í já wá dé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ̀ mọ́. Táyé bá sọ pé ìwọ ni wọ́n ń tàn ẹ́ ni tí ò bá sí wọ́n máa pẹ̀lú míì. Ẹ rí pé èmi nìkan mo gbéṣẹ́ yẹn dáadáa. Bá mi tẹ love like and share, má bá tẹ love like and share, má bá tẹ love like and share. Yes, má bá mi tẹ love okay má lọ sókè ẹ̀ mọ́ ẹ bá tẹ love like and share. Táyé bá ní ìwọ ni wọ́n ń tàn ẹ́ ni o tí ò bá sí mọ́ wọ́n máa pẹ̀lú míì. Tó bá dá nínú ayé kí èèyàn mọ̀ọ́mọ̀ ó kàn fi agbára lẹ̀ fáwọn ẹlòmíì pé ẹ̀yin náà ẹ lo agbára yìí wò. Inú mi wá dùn pé gbogbo àwọn Islamic media wàhálà pàápàá jùlọ láwọn àfà ìlú Ìlọrin, gbogbo àwọn medias tó jáde nínú Ìlọrin tí wọ́n fún wa ní ta lọ́lọ́run. Gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n fún èmi lọ́fíìsì gbogbo àwọn aláàfà, iṣẹ́ tí wọ́n fún mi lọ́fíìsì gbogbo àwọn aláàfà pátápátá gẹ́gẹ́ bí lisanul ulama'i kafatan. Ẹ má bínú Nigeria network yìí ni o jíde padà. Nigeria network ní kọ́lọ́hún ṣàánú. Tó dáa tọ̀rọ̀ tí mò ń bá bọ̀ gbogbo àwa media pàkọ́tà mo kí gbogbo yín. Mi fi bẹ́ẹ̀ ní time púpọ̀. Gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọ́fíìsì tí gbogbo àwọn àfáà fún àwa lisanul ulama'i. Gbogbo yín jẹ́ kí iṣẹ́ yẹn rọrùn fèmí náà. Èèyàn kan kì í já wá dé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ̀ mọ́. Gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin lọ́yà wọ́n dúró tán fúnṣẹ́ Ọlọ́run yìí. Gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ rí i pé ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí ó padà dá wa padà síbi ọ̀rọ̀ Ọlọ́run. Ó sọ wá di ibì kan torí pé lọ́n jẹ́ ká mọ̀ pé ànábì ní àjàmọ́ aratu rama ó ní wàlẹ̀ fórúkọ àṣà. Bí wọn bá ṣọ̀kan ìkẹ́ wà ń bẹ, ṣùgbọ́n bí wọn bá pínyà ìjìyà wà ń bẹ. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí padà wá ṣubú wa lọ́kàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ fún ànábì wa Muhammad pé wà á ba'da isti'aza wa basmala ó ní wà á tasimu bi hablillahi jami'an wala tafarraqu wa dhikru ni'matallahi alaykum is kuntum a'da'a fa'alafa bayna qulubikum ikhwana wa kuntum ala shafawi ufuratan minan nar yanqasam minhu. Ọlọ́run sọ fún ànábì wa Muhammad, Ọlọ́run sọ pé wà á tẹ̀sìn bí hablillahi jami'an. Gbogbo yín pápátá tẹ jẹ́ mùsùlùmí ẹjọ́ ṣe kan wala tafarraqu, ẹ má ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní ẹ wá rántí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún yín o. iskuntun adawa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo yín à ń bára wa ṣọ̀tá ní wàláì, gbogbo à ń bára wa ṣọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wàláì. Àmọ́ lórí eléyìí wọ́n àláfà bayna qulubikum ikhwana. Ọlọ́run ní lórí ta lọ́lọ́run yìí mú wá pa gbogbo yín pọ̀ fún wa ní kí ẹ̀mí yín ṣọ̀kan. Torí pé èyí tẹ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tẹ́ ń bára yín jà ìwà kuntum ala shafawi ufuratan minan nari. Bí ẹ ṣe ń bára yín ṣọ̀tá yẹn ojú ọ̀nà kan ní tẹ́ pé ó yára tètè múyàn dójú ọ̀nà ọ̀nà. Ọlọ́run ní yanqasam minhu, èmi mo ní kí ẹ kó ń bẹ̀. Sódà àtẹ́lẹ̀ tọ́lọ́run ṣe fún wa yìí oore ni. Mo ṣe ń kí gbogbo àwọn àfáà, gbogbo àwọn lawyers, gbogbo àwọn tó lọ sí kóòtù lánàá, gbogbo yín pápátá ni mo rí, gbogbo yín dẹ̀ ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà. Àfáà ní pé dáàmú sùfúùfà, gbogbo yín dájú kọ̀ bí kan náà wà wá lólè ọdún wa. Ibi tí Ọlọ́run ní ká máa gbà láti máa fi kírun òun náà ní kí gbogbo yín jọ máa dájú kọ. ìlà mushiriki nuri antun duwa wasiru ìlà adafiliwa idin wakumu ìlà dawatu libini nudakiri imanakum wa yarfa unakum lil sama. Assalamu alaikum.
àfáà ní dáàmú sòfúùfà gbogbo yín ẹ dìde ẹ kí sáfù yín dúró tán wà wá lòlẹ̀ ọ̀dọ́ wa kí gbóyún wá dájú kọ̀bì kan náà ìlà múṣírìkì núrì à ń tó ń dùn wá. ọ̀gá I'm coming o I'm live I'm coming so that hallelujah. ẹ má pe nọ́mbà yẹn tó ń pe nọ́mbà yẹn má pe nọ́mbà yẹn mú lo nọ́mbà yẹn lọ́wọ́ ẹ má pe nọ́mbà yẹn so that ìlà múṣírìkì núrì à ń tó ń dùn wá wàsíìrù ìlà àdàfẹ́lẹ̀ wá yìí gbogbo yín ẹ dìde ká máa gbọ́ wí nǹkan kan wà kú mọ́ ìlà dáwà tó lè bí ni ẹ kí dáwà wa lórí ọ̀rọ̀ yìí ẹ kó ṣe kan ṣùgbọ́n gbogbo lè tí mo sọ yìí mo sì ní àmọ̀ràn tí fẹ́ gbà yàtà lọ lọ́wọ́ ọ̀rọ̀ yìí ní ìkọ́ mo kàn fẹ́ lè kí àwọn èèyàn ní ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ wá sáré lọ síbi ọ̀dọ̀ ọpẹ́ tàbí fẹ́ dá lọ́dọ̀ Ọlọ́run lórí ọ̀gá wa Alhaji Musiliudeen Ayinde Akínsànyà MC Olúọmọ gbadéwọ̀lú wọn fún gbogbo wa lóṣòdì yìí ṣẹ́dírí ti bá ń sọ̀rọ̀ MC Olúọmọ ẹlòmíì máa wò pé Ọ̀kanlọ́mọ tiẹ̀ pọ̀ kí ló kún ẹ̀ pẹ́ lọ́rọ̀ MC Olúọmọ mo ní ọ̀dẹ̀ ní kò yé yín ni ṣé tó bá yé yín ẹ mọ̀ pé ìtàkùn tó so gbá ló so légédé ní àti MC Olúọmọ mo á fẹ́ kí kankan tó yé ilé iṣẹ́ ibi tí mo kọ̀yìn sí yìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ìjọ tí mò ń bọ̀ nú ayé tọ́kọ́ máa bí mi tí mò ń bọ̀ nú ayé ibi tó bí mi sí lélẹ̀ ibi tí wọ́n bí mi sí ilé bàbá tèmi lóṣòdì òun lélẹ̀ lárí ẹ̀yìn tí wọ́n ń wò lọ́hùn yẹn lẹ́yìn náà tẹ́ ń wò lẹ́yìn yẹn ibẹ̀ ilé bàbá MC Olúọmọ èwo tá bá gba ìgbà náà yìí sìn ẹ rí i pé ìtàkùn tó so gbá ló so elégédé ibi tí wọ́n ti tọ́ mi lélẹ́yìn kí ló ṣẹlẹ̀ ìtàkùn tó so gbá ló so elégédé nídìí eléyìí tí MC bá wá ń ṣe oríire tó bá ti kàn sí Olúọmọ àwa ló kàn gbogbo ọmọ Oṣòdì ló kàn tani ọ̀gá I'm coming o ọ̀gá I'm coming just 5 minutes I will round up I'm coming ọ̀gá please you know our boss MC Olúọmọ that they just nominate him as a South chairman yesterday for NURTW, so that we need to appreciate and we need to congratulate him. That's why, you understand? Please, it's our boss in this Oshodi. It's Oga for everybody. I mean, no be Oga. No, say no be Oga now. Tell me, say MC Olúọmọ no be Oga. You know that MC Olúọmọ is our king. So everybody. So that we have to appreciate him. Just a minute, I'm coming. For this Oshodi, that's why congratulations fún ọ̀gá wa fún ipò tó jẹ́ fún wọn gẹ́gẹ́ bí South chairman gbogbo union gbogbo South akí ọ̀gá kú oríire náà ọ̀gá wà ní Ọ̀ṣun state lọ́wọ́ báyìí wà lọ́ṣun state tó bá kádàrà Ọlọ́run èmi náà máa bá wọn lọ́ṣun state kí n tiẹ̀ lọ kí àwọn tọ̀ṣun tó bá wà ní kádàrà Ọlọ́run ni mo sọ bí èmi náà máa dọ́ṣun state kí n tiẹ̀ lọ kí àwọn tèmi ní sáìdì Ọ̀ṣun mọ́ Òṣogbo mọ́ Lòbù náwọn ìfẹ́ lọ kí gbogbo àdúgbò yẹn náwọn ìfẹ́ lọ kí n bẹ̀ so that ẹ̀yin yẹn bá mi òkè ti dẹ̀ padà dúpẹ́ wá nẹ́tíwọ́ọ̀kì Oṣòdì ni o kọ́lọ́hún ṣàánú wa ẹ wo ẹ̀yà sáré random tọ́ akí MC Olúọmọ padà ṣe fúgàmù pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọ̀gá tọ́ níparí àwa bẹ̀ Ọlọ́run fún àṣeyọrí lórí àyíká wa yìí àyíká wa yìí ibẹ̀ lórí irun wa ibẹ̀ lọ́lọ́run ní kí wọ́n bí wa sí bí yàn bá wá lọ sókun tó bá lọ sọ́sà wọ́n ní ìyá adarí padà sí Elébùté odò tó bá dẹ̀ gbàgbé orí irun ẹ̀ ó máa gbẹ ni orí irun tiwa lélẹ̀ orí irun wa lélẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Álímì ojúlówó ọmọ Álímì Àdìló bàbá dáadáa orí irun tiwa lélẹ̀ ẹni péjọ tí mo wá sí ìgbà ẹgbẹ́ yìí ilé ńlá ló wà ń bẹ̀ ṣùgbọ́n a wò pé
gẹ́gẹ́ bí ìgbàlódé ká tó dáwó ká tó wá tún kọ́ òun ló bí gbogbo tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ láì jìnnà gẹ́gẹ́ bí gọ́ọ̀mẹ̀ntì ẹgbà ṣe rí sí láìpẹ́ láì jìnnà Ọlọ́run fún aláṣeyọrí pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run títí December ajégidi wà nù láà you are welcome títí December ti March ti máa padà sí Nàìjíríà ẹ ti máa rí bíbá ẹ ṣe máa rí pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́ fún aláṣeyọrí ṣé wàá rí tí ẹ bá fẹ́ wá property l'Oshodi ẹ fẹ́ ra property ẹ fẹ́ kọ́ property Ibrahim mo fẹ́ polówó ọjà yín o tí wọ́n fẹ́ ra property l'Oshodi ẹ fẹ́ kọ́ property l'Oshodi ẹ fẹ́ lẹ̀ l'Oshodi ẹ kàn sí Biggie ẹ kàn sí Biggie ẹgbẹ́ tó wá ní the property l'Oshodi Biggie lélẹ̀ ẹ̀rẹ̀ àbúrò mi dáadáa ni àbúrò mi dáadáa ni ó kàn tóbi ni o ó kàn tóbi ni o àbúrò mi ni o ó kàn tẹ́ bá fẹ́ property l'Oshodi ẹ kàn sí ibikíbi tẹ́ bá fẹ́ property àbí pé ẹ fẹ́ kọ́lé kó bá yín mójútó wọ́n máa mójútó fún yín ẹ wò ìwé tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí láti ilẹ̀ láti foundation òun ló mójútó ọkàn wa dẹ̀ balẹ̀ lé lórí òun ló mójútó òun ló ń ṣe gbogbo project yẹn ọkàn dẹ̀ balẹ̀ lórí pé Ibrahim kọlọmọṣẹlá wa Biggie ẹni tó bá fẹ́ kọ́lé l'Oshodi bá lè pọkàn lọ́mọ màá kọ́ náà ti mọ Biggie sọ̀rọ̀ ọ̀gá mi kan náà wà bí báyìí àwọn kìnìún àgbẹ̀ gbódùmọ̀ sókè ní ojú kìnní àwọn ọ̀gá wa kan náà wà bí báyìí kọlọmọṣẹlá ìdúró ti wà Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run tó ní àṣeyọrí kó fún wa láṣeyọrí lórí ẹ̀ àwọn ònáwó lọ́wọ́ o àwọn wálé sàjà o àwọn wálé sílẹ̀ kí o Oshodi ní property ti wá wà o Oshodi làwa nílé sí o kò dẹ̀ ṣe ilé àkọ́gbé o complex ni bó dẹ̀ ṣe wà yìí 4 building story ló ń lọ 4 story òun ló ń lọ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ojú wa náà ló máa ṣe kọ́lọ́n fún wa láṣeyọrí lórí ẹ̀ kọ́lọ́n bá wa parí ẹ̀ tán èmi tó bẹ̀rẹ̀ náà ni kò lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo tó ń jẹ́ ọmọ alimi nílé lóko lájò Ọlọ́run kan dúpẹ́ nìkan kan wa Ọlọ́run jẹ́ àdàgbà Ọlọ́run jẹ́ àdògbò bàbá wa tó ṣe orí ilẹ̀ fún wa tó bí wa dáadáa táwa náà tó wá túnra wa bí Ọlọ́run bá kẹ́ bàbá náà Ọlọ́run bá gẹ gbogbo ọmọ alimi nílé lóko Ọlọ́run má dáàrin wa rú Ọlọ́run kó wà pẹ̀lú wa gbogbo ẹbí ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run kó ṣe wá lọ́ọ̀rẹ́ ara wa Ọlọ́run má ṣe wá lọ́ọ̀tá ara wa Ọlọ́run kó fìfẹ́ kó fi kó wa jọ Ọlọ́run má fi bínú ẹ̀ tú wa ká olómi ló kọrin ó ní ìyá mi bàbá wọn bí mi ga èmi gangan mo tó túnra bí lórúkọ mo ṣe ń ga sí àwọn òbí wa dáadáa wọ́n bí wa dáadáa àwa náà tó wá túnra wa bí òun ló kórúkọ wọn máa ga sí kọ́lọ́hún jọ gbogbo àwọn òbí wa tó di kú Ọlọ́run bá kẹ́ wọn àwọn tó ń bẹ láyé Ọlọ́run bá fún wọn lẹ́mìí fún àtàláfíà láhùlà wàlà quwwata illa billahi ìlàzùn làkọ́lẹ́jà kan ilé afẹ́ àwọn tó ń bẹ láyé bisimilayi kúlù aláfọ́n tó ti lọ bisimilayi rahman rahim kúlù aláhàdàlá ọ̀sán lamẹ́dẹ́ ọ̀làmùsọ̀ 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 kọ́lẹ́jà kan sórí mi náà fún mi láti alimá ní kọ́lẹ́jà nínú ọ̀tàwàlà fún ilá wà ní ìtawàkàdọ̀ tọ́ ẹ má bínú wọn kàn ní kí n ṣe ní ṣókí ni pẹ́lẹ́gbọ́lọ́dọ̀ Ọlọ́run àmọ́ ti fẹ́ gbà ya ta lọ lọ́hùn mú padà bọ̀ inshallah ẹ kú lé Nàìjíríà lẹ́kọ̀ọ́ sí ẹ kú lé ní Nàìjíríà o salamu alaykum wa rahmatulahi wa barakatuh.